must learn how to say thank you. Gbogbo ohun tó kọ́ bá ṣe fún ẹ, you say thank you. Tó bá ṣe oúnjẹ fún, tó bá tún jẹ. Groom ni wọ́n pè ẹ́ o, àbẹ́ ẹ̀kọ́. Nígbà tí wọ́n fẹ́ pè ìyàwó rẹ̀ kí wọ́n ní bride. Ní tí wọ́n pè ní bride ní tí wọ́n máa ń gbé kẹ̀kẹ́, tí wọ́n máa ń gbé báyìí níbẹ̀. Wọ́n wá ní groom. That is, you are the one that is going to groom the bride. Ìfẹ́ oríṣiríṣi ló wà láyé. Tó bá ń sọ̀rọ̀ fẹ́, ìfẹ́ tó bá tó rò mí ni, èmi ò fẹ́ rú ẹ o. Torí òwúrọ̀ kùtùkùtù lójú omi ń tòrò. Tó bá dọwọ́ sàn o, tó bá ti ń bomi, ìṣe lomi ń rú. Ìfẹ́ ọwọ́ àtọ́jú Amina, ìfẹ́ ọwọ́ àtọ́jú Gafar, ìfẹ́ ọwọ́ àtọ́jú ẹ wò ìfẹ́ ọwọ́ àtọ́jú ìfẹ́ ọwọ́ àtọ́jú ni mo fẹ́ kẹ́ máa lò ìfẹ́ ọwọ́ àtọ́jú ojú ní ìfẹ́ ọwọ́ gan ọwọ́ ní ìfẹ́ ojú. For example, tí wọ́n bá fẹ́ gbàyàn lójú ọwọ́ ti sáré lọ alọ́kó gáìdì fojú. Tí wọ́n bá ń báyàn gé kọ́nà títí ṣọ́ọ̀ṣì bá mú ní lọ́wọ́. Alhamdulillah wala ilaha illallah Allahu akbar Allahu akbar la hawla wala quwwata illa billahi al-aliyyil azim rabbana الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Ọlọ́run bá wa ṣe gẹ́gẹ́ fánẹ́bí o. Ọlọ́run bá wa ṣe gẹ́gẹ́ rẹ fánẹ́bí wa Muhammad. Ogun máa pé jẹ́ èèyàn tiwa, ọgbọ́n wa, agbára wa, ò lè lékún kẹ́gẹ́ ànẹ́bí náà ló fi tún pa wá láṣẹ pé gbogbo gbàtà àbá máa wà náà. Ọlọ́run ní ká tún máa ránṣẹ́ ìwé Allahumma salli ala sayyidina Muhammad. Ìwọ Ọlọ́run tó mọ̀kẹ́ tó mọ̀gẹ̀ tó máa nú. Báwa ṣàlékún ẹ̀ fánibí wa Muhammad sallallahu alaihi wasallam. Tí Ọlọ́run bá ti ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn ànábì Ọlọ́run níbi tó ti bẹ̀rẹ̀ àwọn tá a mórúkọ wọn àwọn tá a mórúkọ wọn Ọlọ́run bá wa pa wọ́n pọ̀ kẹ́ wá wọlá tí wọ́n gbogbo àwọn tí wọ́n wá tẹ̀lé wọn bẹ́ẹ̀ títí dórí gbogbo àwọn tí ó jẹ́ àfáà lónìí tí wọ́n ń ṣiṣẹ́ lójú ọ̀nà Ọlọ́run tí wọ́n ń fi tọ́lọ́run àwọn ẹ̀dẹ́ èèyàn Ọlọ́run dákúnjà bá ṣe kẹ́gẹ̀ fáwọn náà àwọn tí wọ́n ti lọ Ọlọ́run bá wa ṣàlékún dáadáa àti ìkẹ́ wọn àwọn tí ń bẹ láyé Ọlọ́run bá wa ṣàánú tiwọn náà la ilaha illallah. Nínú àdúrà ni àtọrọ fáwọn òbí wa lápapọ̀ ó ti mọye wọn ó mọ àyè tó ní kálukú wọn ó wà Ọlọ́run gbogbo àyè tó kó bí ẹnì kọ̀ọ̀kan wa àyè ó wà Ọlọ́run bá wa ṣe láàyè ìdẹ̀ra Ọlọ́run bá wa ṣe láàyè ìdẹ̀ra bá wa ṣe láàyè ìdẹ̀ra fún wọn la ilaha illallah. Bá a ti tọrọ fún wọn náà la tọrọ fáwọn àfáà wa a tọrọ fáwọn tíṣà wa a tọrọ fún gbogbo àwọn olùkọ́ wa Ọlọ́run dákun mọ́ṣá bá a ṣe dáadáa fáwọn náà la ilaha illallah Muhammadu Rasulillah sallallahu alaihi wasallam. Láì ní gbara wa lásìkò inú àdúrà bẹ̀rẹ̀ ni a tọrọ ẹbí ìyàwó ẹbí ọkọ Ọlọ́run bá a ṣe dáadáa fún wọn látòrí bàbá wa àgbà bàbá wa Àyìnlá Ayélára tí wọ́n jẹ́ bàbá ọkọ Awal Salihin Ọlọ́run dákun tí àbá lékún ìkẹ́gẹ́ bàbá wọlá àti wọn gbogbo àwọn bẹ́ẹ̀ tí wọ́n ti jọ lùgbà Ọlọ́run bá lékún kẹ́gẹ́ wọn ọ̀la àṣáájú ẹ̀dá bí mo ti tọrọ yẹn àwọn obìnrin bẹ́ẹ̀
ní ọ̀dọ̀ ọkọ ọlọ́mọba àlékún kẹ́rẹ̀gẹ́ wọn wọlá àti wọn gbogbo ẹ̀yin bàbá tá a wá ń wò lénìí tá a jọ ń bẹ́ ń bí ọlọ́run dákun mọ́ṣáàbà ṣàlékún dáadáa fẹ́yìn náà ọlọ́run ti fi yín hàn láyé ọlọ́run dákun gbogbo bàtà ayé bá ń jáyé ọlọ́run mọ́jọ ìmọ̀ nira o wá wọlá àti yín bẹ́ẹ̀ náà la tọrọ bẹ́ẹ̀ sínú ìdílé ti ìyàwó látòrí bàbá ìyàwó Zakariya àwọn náà ti ń bẹ lálùkí ọmọ ọlọ́run dákun mọ́ṣáàbà lékún kẹ́rẹ̀gẹ́ wọn la ilaha illallah wá wọlá àti wọn ìyá tó bí ìyàwó wa alájà wa Madinat àwọn ń bẹ lórí ìṣẹ̀mí ọlọ́run dákun gbogbo ìgbà tí wọ́n lò láyé mọ́jọ́ ló pẹ̀lú ìnira àfiọ́lá àti wọn àwa fi bẹ̀rẹ̀ lọ́hùn gbogbo àwa tá a tún jẹ́ ẹbí nílé ìyàwó ọlọ́run tó tà wá náà la ilaha illallah lè parí àdúrà bẹ̀rẹ̀ ní láì dé ọ̀dọ̀ ọkọ àtìyàwó ọlọ́run ti bá a fàlùbáríkà sí ẹ̀ńdọ́ tí àwa àṣà àkọ́kọ́ àjọwà mẹ́ni ọlọ́run fún wa lọ́mọ nínú àlùbáríkà ni gbogbo ẹ̀ á ń tò tẹ̀léra wọn èmi náà wá wò pé jẹ́ ká wá ṣe wàlímà rẹ̀ ká wá ṣe sàárà rẹ̀ lájókòó tá a fẹ́ ṣe àlùbáríkà títí ń bẹ́nu ìyàwó náà ọlọ́run dákun má jẹ́ ó dínkù láéláé má gbà á lọ́wọ́ wa má sì jẹ́ ó dínkù bá a ti fìdùnnú bẹ̀rẹ̀ ètò ìṣẹ̀mí ayé tá a wá ń lò lọ tí ń fojoojúmọ́ lékún yìí gbogbo ìgbà tá a lò bọ́lọ̀ ti ṣe fánibà Muhammad sallallahu alaihi wasallam ayératún ayérùlákà minal huda ọlọ́ba ṣe bẹ́ẹ̀ sínú ìdílé yín báwa ṣe bẹ́ẹ̀ sínú ìṣẹ̀mí yín wọlé àti gbogbo àwọn tó tún ṣerú ẹ̀ lónìí ọlọ́run ṣe bẹ́ẹ̀ fáwọn náà alifa àti ẹ̀. wọ́n pé alhamdulillahi rabbil alamin kájọ gbóhùn ọpẹ́ sọ pé alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil alamin kájọ sọ ẹlẹ́kẹta pé alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil alamin kájọ sọ pé allahumma salli ala sayyidina muhammad wa ala alihi wa sahbihi wa sallim ọlọ́run tó fún wa láǹfààní òní adúpẹ́ lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ìmáàmù ṣe sọ ṣáájú gbogbo ohun téèyàn bá dúpẹ́ lórí ẹ̀ èèyàn gbọ́dọ̀ ní àkólé kan pé yóò yọrí sí dáadáa nítorí pé ọlọ́run náà sọ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ bẹ́ẹ̀ nínú Al-Qur'an gbogbo ohun tá à ń dúpẹ́ lé lórí ọlọ́run bá ní gbà ní bàdà tó bá ní ṣe ìkẹ́ àlékún gẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn tí wọ́n ṣàdúrà fún àwọn tí wọ́n bí wa ọlọ́ba yọ sí gbogbo wọn o àwọn òbí wa tó wà láyé má fàyè ni wọ́n lára àwọn tí wọ́n ti papòdà bá ní ṣe kú nísìmí fún gbogbo wọn bisimilahi qul huwallah bisimilahi rahmanir rahim qul huwallahu ahad allahu samad. náà níjòkó láì ní dára lásìkò rárá à ń dúpẹ́ fọ́lọ́run náà la fi débí ìjókòó wa yìí ọpẹ́ ni ìmúra wa yìí ọpẹ́ ni ìwánú ayé wa mọ ohun tá a wáyé wá ṣe àánú ọlọ́run lọ́dọ̀ wa yìí ọpẹ́ ni níjọ́ tá a wá sí Ìlọrin bàbá wa àgbà kọ́lọ́bà ní ṣàlékún kẹwọn ìṣesí wọn sáwọn aláàfáà níjọ́ náà nígbà táwọn aláàfáà parí ètò láti pálọ̀ wá síwájú ta kábà káwọn ẹ̀pẹ́ ẹ̀kú ìjòkó ọpẹ́ ni ọpẹ́ ìrẹ́ ọlọ́run ń gbà á títí wá di òní yìí ìjòkó ọ̀tá tó wá ń dúpẹ́ lórí ẹ̀ kọ́lọ́mọ bá ní gba ọpẹ́ yẹn lọ ọ̀làdé wa ti ń jẹ́ Ànábì wa Muhammad àti fún gbogbo nǹkan dúpẹ́ àmọ́ dandan náà ní ká fowó dúpẹ́ torí pé Ọlọ́run náà fẹ́ràn kéèyàn fowó dúpẹ́ àwọn èèyàn náà sì fẹ́ràn ká fowó dúpẹ́ ìjókòó yìí araṣọ fún gbogbo nǹkan lára fún ara ọpẹ́ ni. ṣùgbọ́n ntí ó fà á tí a tún fi sọ ní abẹ́ sọ ni pé ọ̀rọ̀ Ọlọ́run tó ní fadhakir fa inna dhikra tanfa'ul mu'minin a máa ṣèrántí àníyé ṣe nítorí tá a bá ti ń ṣe tá àyè ṣe ibi tó bá kù sí yẹn náà Ọlọ́run máa tún wa ṣe ń bẹ̀ kọ́lọ́ má ṣe àtún wa ṣe. Alfa wa Abdul-Gafar Alhaji Abdul-Gafar àti ẹ̀mọ́rúkọ tá a fẹ́ pè é tán tá a fẹ́ kọ́lùkọ́ ní barista Alhaji Abdul-Gafar àbí bẹ́ẹ̀ kọ́ Ayilara Ọlọ́run fà àlùbáríkà tó pọ̀ sí èèyàn máa ń gbé ìgbésẹ̀ kan láyé tí ó ṣàbámọ̀ lérí rẹ̀ ìgbà tí wọ́n àti Amina dá ẹ pàdé tọ́lọ́run ṣe á mí sí pé ẹ jẹ́ tọkọ àtìyàwó
ìròyìn tá à ń gbọ́ àti rírí tá à ń rí yín a rí àbámọ̀ tí ò dá ń bẹ̀. èyí tá a wá ṣe lénìí tá a kóra wa jáde fún gbogbo ayé pé káyé ó rí pé Abdulgafari fẹ́ Amina lóòótọ́ ni òun lélẹ́yìí tá à ń ṣe lénìí má jẹ́ àwa ṣàbámọ̀ tí ò dá lẹ́yìn. àpè tó wá pa àbámọ̀ ni àbá ti fún wọn lẹ̀ kán rọra máa lò pé sí ayé wọn bẹ́ẹ̀ kí ló mú wa tá a fọwọ́ pèrò lé wọn lórí Ọlọ́run ní kí á ṣàbámọ̀ bẹ́ẹ̀ ọlá agbára Ọlọ́run ọlá ìrádà rẹ̀ ọlá aláhàúlà ilà bìlà. Abdulgafar, Quran chapter 3 verse 159. Quran chapter 3 verse 159. Surah Al-Imran. Allah ni a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Fabima rahmatin minallahi linta lahum. ولو كنت فاظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت فتوكل على الله ان الله يحب المتوكلين صدق الله العظيم. آية tí mo kà yẹn tó bá délé kó máa tún wò téèyàn bá fẹ́ jẹ́ aṣáájú tó lálàáfíà ááyà yẹn ni ó máa kà tí ó máa fi ṣe tí ó máa fi hùwà tí wọ́n fi ní béèrè lọ́wọ́ ẹ̀ pé irú aṣáájú wo ni ọ́ tí wọ́n fi ní béèrè lọ́wọ́ rẹ̀ pé irú ọkọ wo ni wọ́. téèyàn bá lè ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ wípé òun ṣe bẹ́ẹ̀ fún Ànábì wa Muhammad. Ọlọ́run ní fàbímọ́ rahmatin minallahi linta lahum. Ọlọ́run ní rẹ̀ Muhammad àánú la fi ṣe tó fi jẹ́ ni tó rọ̀ àánú la fi ṣe fún ẹ tó fi jẹ́ ni tó rọ̀. walau kunta fazzan tó o bá lọ jẹ́ ni tí máa ń kanra galizal qalbi tó jẹ́ ọlọ́kàn líle là ń fà dú min hawlik gbogbo àwọn tó kójọ wọn ti sálọ. tó bá wá kàtà Ànábì wa Muhammad dáadáa sallallahu alaihi wasallam wá wo àwọn tọ́lọ́run sọ pé ànábì kójọ wo Abubakar wo ìṣe rẹ̀ wo látọ́lọ́run dá wo Sayyidina Uthman wo ìṣe rẹ̀ wo látọ́lọ́run dá wo Sayyidina Umar wo ìṣe rẹ̀ wọ́n látọ́lọ́ ń da kó wá wo Sayyidina Ali gbogbo àwọn tá a wí wọ̀nyí wọ́n iṣẹ́ ni téèyàn lè kó ní papá mára ipe dúró kó sì dúró bẹ̀rẹ̀ kó sì bẹ̀rẹ̀ máa jó kó sì máa jó kó sì máa béèrè. àwọn èèyàn ńláńlá ni wọ́n in their own right Ọlọ́run kó wọn ti Ànábì wa Muhammad Ọlọ́run wá ń sọ fún Ànábì pé ìrẹ́ Muhammad tẹ́nìkan bá lóorọ̀ tẹ́nìkan bá lóò kì í kanra àwọn Ọlọ́run la fi ṣàánú ẹ̀ nítorí àwọn tí ń bẹ láyìíká rẹ̀ ń kó o lè bá a rí wọn tọ́. téèyàn bá fẹ́ wá jẹ́ ìyàwó èèyàn fẹ́ jẹ́ ọkọ tí ó wàá tọ́ ìyàwó wàá rí bọ́lọ́ òyìnbó náà ti sọ o nígbà tí wọ́n fẹ́ pè wọ́n kí ni wọ́n pè é groom ni wọ́n pè é o àbẹ́ ẹ̀kọ́ nígbà tí wọ́n fẹ́ pè ìyàwó rẹ̀ kí ni wọ́n pè é wọ́n ní bride ní tí wọ́n pè ní bride ní tí wọ́n máa ń gbé kẹ̀kẹ́ tí wọ́n máa ń gbé báyìí níbẹ̀ wọ́n wá ní groom that is you are the one that is going to groom the bride you continue to groom her to your own taste to what you want. wọ́n ti ń groom ẹ̀bọ̀ kó tó dé ní kó tó dìgbà tẹ́ pàdé ni Yorùbá fi máa pe obìnrin ní aláwòkù kì í ṣe pé ó ya wèrè o aláwòkù bíi wèrè kọ́ ìyẹn pé bíi tí òbí rẹ̀ bá wò ó dé ọkọ rẹ̀ ni ó gbà á tí ó máa wò ó lọ. What I have to remind you about is that you must be conscious of your responsibility or your responsibilities as a groom. nǹkan tó gbọdọ̀ gbàgbé nìyẹn nǹkan tó pọ̀lọpọ̀ máa ń gbàgbé ni. tàbá fẹ́ yàwó tó bá gbé groom níjọ́ tá a bá ti fàyàwó lé lọ́wọ́ à á gbàgbé that role of a groom. ẹni tó fẹ́ groom èèyàn ní tí ò lálàáfíà náà máa ń groom abẹ́ ẹ̀kọ́ ni tó bá ti wá mọ̀ bẹ́ẹ̀ níjọ́ tí ìgbà tẹ́mi fẹ́ yàwó mo lọ fún kásẹ́lì lọ́dọ̀ bàbá tó bí mi bàbá mi wá sọ fún mi pé mo ti fẹ́ yàwó níbẹ̀ ni wọ́n wá ní má retí dáadáa kankan lọ́dọ̀ ìyàwó ẹ̀ wọ́n wá sọ fún mi pé tí ìyàwó rẹ bá ń ṣe dáadáa kan tí bá ń ṣe dáadáa ó ṣèṣì ni bẹ́ẹ̀ ni wọ́n ní máa dúró lẹ́jọ́ tí ó wà obìnrin. òun náà ní ẹmu dání. obìnrin tí wọ́n ti wá palẹ̀ wọ́n ti báyìí báyìí. Yeah, no worry. Don't get one. But to be a husband is by choice. So tí ọkọ ẹ bá sọ tíyàwó ẹ bá sọ fún ẹ pé
kò ní fi Barrister sí sọ́rí nínú wa ń bì Gàbárì kò ní fa búdù sí wàpà tó bá sọ bẹ́ẹ̀ pé ṣó o mọ tó ń ṣe ṣá kò tí ì yẹ nísìn tó bá sọ pé o kì í ṣe ọkọ dáadáa tíyàwó ẹ bá sọ bẹ́ẹ̀ pé o kì í ṣe ọkọ dáadáa má sì gbọ́ o kò sọ pé o kì í ṣe èèyàn rẹ o ti sùn ọkọ dáadáa ó ní o kì í ṣe ọkọ dáadáa kò sọ pé Abdulgafari kì í ṣe èèyàn dáadáa tó ti yé nísìn nǹkan tó ń sọ ni pé there are shortcomings in your role as a husband nítorí pé husband róòlù ni Ọlọ́run ò bí yẹn mọ́ yàn tó ti yé nísìn àwọn tó fẹ́ wá kó dání tí wàá fi máa ṣe róòlù yẹn tí òfin ní fún ẹ ní problem ni pé òní jẹ́ni tí ó máa kọ gbogbo nǹkan wàá ní shock absorber tó lálàáfíà díẹ̀díẹ̀ tó ti yé nísìn tí wàá máa fi gbé àwọn nǹkan yẹn mọ́ra tí wàá máa fi gbé e mọ́ra tó ti yé wa obìnrin ò gbọ́dọ̀ má jẹ́ kó lè predict action ni tó ti yé nísìn kó o sọ̀rọ̀ di an enigmatic person someone tí ò ní lè ṣe kíni tí ò ní lè sọ pé nǹkan báyìí ló lè ṣe tó ti yé ẹ lè jọ jókòó kó gbọmọ lọ́wọ́ kó máa ṣe kíni kó ní bá mi gbé kíni yóò wà lẹ́gbẹ̀ẹ́ kó wá sọ pé ṣé o lálàáfíà ṣá tó ti yé a máa wé àti ẹ̀kú mọ kọ́kọ́rọ́ tó ṣí ìjọ míì tí nǹkan wá wà lọ́nà tó jìn ó wá rí i pé ó ń pàkó wá fẹ́ máa mú àríjẹ ń bá ẹ mú tó ti yé nísìn nígbà tó bá máa wò pé àkú mọ bọ́rọ̀ ẹ̀ ṣe jẹ́ bí èèyàn ti máa ṣe pẹ̀lú obìnrin nìyẹn Ọlọ́run wá sọ pé nígbà tó o bá ti kanra fàáfọ̀ ánìhùn Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún Ànábì pé ó gbọ́dọ̀ jẹ́ èèyàn tí ó máa lámójúkò tí wọn náà bá fẹ́ fẹ́yàwó tó sì fẹ́ kí orí èso orí ń bẹ̀ ó jẹ́ ní tó máa lámójúkò ó máa lámójúkò fàáfọ̀ ánìhùn wastaghfir lahum ṣé o mọ̀ pé bó ṣe wáyé kò gbọ́dọ̀ ṣẹ́ kó máa wá bínú tó bá ti ń bínú nǹkan ó sì máa ṣe Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ Ànábì ló sọ bẹ́ẹ̀ tí o bá ti wá mọ̀ pé Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ Ànábì ló sọ bẹ́ẹ̀ tó bá ti ṣe àmójúkò òfin lórí nǹkan tó bá ṣe fún ẹ tó bá tún wá dórí awọ tó bá ṣàdúrà tán fastaghfir lahum tún wá wá àforíjì fún lọ́dọ̀ Ọlọ́run ike ntóbìnrin yìí ṣe kò mọ̀ ni tó bá yẹ kó bá mọ̀ ni kò bá má ṣe bẹ́ẹ̀ nítorí gbogbo ohun tó bá ṣe yóò lápa lára ọmọ Ọlọ́run má jẹ́ ká rí ìlápa tí ò dá lára ọmọ wa ọlá agbára Ọlọ́run aláìrádà rẹ̀ ó wá ní washawirhum fil amr ẹ máa gbàmọ̀ràn lọ́wọ́ ara yín tẹ́ bá fẹ́ ṣe nǹkan kan wọn pé ọkùnrin tiẹ̀ máa ń sọ pé I know it all and I can do it all ṣùgbọ́n bó ṣe lè kórí náà bó bá tiẹ̀ jẹ́ pé iye percentage kan tó ti yé nísìn wàá jẹ́ kó mọ̀ nínú ẹ̀ torí pé gbà mí wà tó pé you want to surprise someone and at the end of the day you surprise yourself bẹ́ẹ̀ ni wàá mo fẹ́ surprise èmi nípe lórí fóònù kí n gbé wa lọlé surprise visit ni mo fẹ́ ṣe fún wàá kàn débẹ̀ wọn á lọ travel out lánàá nítorí pé surprise ara ẹni so nípa bẹ́ẹ̀ Ọlọ́run ṣàánú wa àrìjálù kan wà mí náà nìsáyìí náà wà ń bẹ̀ kó máa kà kẹjọ máa lò fúnra yín ájà wa àmì náà èyí tó kángun sọ́dọ̀ tiẹ̀ òun náà ni pé Al-Qur'ani ní àrìjálù qawwamuna 'ala an-nisa ọkọ la fi ṣọ̀gá àrọ́gbọ́n dá sí ibi táyé dé ń ṣe you people you are clamoring for women emancipation as many tó kì wọ́n sínú cage ẹnìkan kò fi sínú cage ẹnìkan kò fi síbi kan you are craving for liberty for freedom for independence ntọ́lọ́hún ò ṣe bẹ́ẹ̀ ẹ fẹ́ báyé jẹ́ Ọlọ́run ní jẹ́ ká yóò bàjẹ́ aláàánábì lọ́dọ̀ Ọlọ́run má ìwọ náà kàwé tí ẹni tó kàwé méjì bá wá pàdé ara wọn Gẹ̀ẹ́sì ló máa ń flow torí tí Gẹ̀ẹ́sì bá ń flow I know my right o jẹ́ lọ́yà ò kò jẹ́ bẹ́ẹ̀ I'm not a slave here I'm not this I'm not that ẹ fẹ́ dá lérú ni Barrister kan ló sọ ó nítorí tọkọ bá lè jẹ́wúrẹ́ bíyàwó bá lè jágùtàn ló tọ́ ó tàbí kọ́kọ́ jágùtàn káyà jẹ́wúrẹ́ tó ti yé nísìn Mahatma Gandhi òun sọ pé the best form of a marriage is the one that has a husband that is deaf and a wife that is blind kì í ṣe bí pé èèyàn fọ́jú tó yẹ nísìn ìyẹn ni pé you are blind to the fault of your husband gbogbo nǹkan àwọn èèyàn máa wá jọ̀nà àwọn kí fine boy ló fẹ́ àwọn èèyàn máa pè é wàá máa gbogbo ẹ̀ náà ló máa rí eléyìí ó máa sọ tiẹ̀ tọ̀hún náà máa sọ tiẹ̀ ṣùgbọ́n ó wà ájà mi náà wàá rí wàá wá ṣe bí kó o ṣe kí ni o wàá ṣe bí kó o rí tó ti yé nísìn Barrister ìwọ náà gbọ́ wàá ṣe kí ni wàá ṣe bí kó o gbọ́ nígbà tó bá tásìkò ẹjọ́ sọ̀tẹ̀ kò ní wọ́n lẹ́nu ẹ alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀
òun ni kí ni I love you kí ni wọ́n ti pè é o lè sọ ọlọ́run ló mọ èyí tó ti sọ kó tó dé ní wàá máa sọ àìṣe kí ni o I love you so much. o mọ̀ pọ́kùnrin ní ego ọkùnrin wa láì kọ́ máa massage ego ẹ̀ tó bá fẹ́ fi ọwọ́ pa ẹ̀dá ego ọkùnrin wàhálà fẹ́ dé nìyẹn á bẹ̀ sí da gbogbo nǹkan rú bí ìgbà tó mu gbó kò dẹ̀ mu gbó o ó ń sọ fún ẹ pọ́kùnrin lòun ni o tó ti yé wa nísìn wàá máa sọ gbólóhùn nítorí wàásù kò ti lọ ni o wàá máa sọ gbólóhùn kí ni I love you so much. ẹlẹ́ẹ̀kejì ni I am sorry kí ni mo wí I'm sorry. Saying sorry does not take anything away from you. Yorùbá ní ká kúnlẹ̀ ká ṣe kíní kan fárara ní ká má ga jù lọ tá a bá dìde. Saying sorry shows the kind of person you are. Kò sí àwọn tó kọ́ ọ̀sẹ̀ even if he is at fault. Ṣé wàá pẹ́ ohun tí Yorùbá kọ́ wa ni pé tọmọdé bá ṣe àgbàlagbà òun ló fẹ́ ṣe sorry bàgbàlagbà bá ṣe ọmọdé òun náà ló fẹ́ ṣe kíni. Wọn ní sọ pé ó yá ẹ̀gbọ́n ẹ̀ wọlé ẹ̀gbọ́n wá sọ fún àbúrò ẹ̀ kó má bínú rárá o ẹ̀gbọ́n máa ń fa àbúrò mọ́ra lẹ́yìn gbàtà àbúrò wa sọ pé má bínú sà á wá fa mọ́ra pé òkè ìyẹn dẹ̀ ti lọ nìyẹn tí o ti yé tí wọn náà bá ti wá ṣe sọ́ọ̀rì yẹn ó lè jẹ́ òun náà ló jẹ̀bi o á wá fa ẹ̀ mọ́ra pé ìwọ náà má bínú àdùkẹ́ àbí kí ni wọ́n jẹ́ àbáríkẹ́ àjọkẹ́ èyí tó gbẹ̀yìn bẹ̀ ní kí ni thank you kí ni mo ti pè é kó di àwọn British àwọn ní wọn kó o bá sọ thank you fún British wàhálà ni. You must learn how to say thank you. Gbogbo ohun tó kọ́ bá ṣe fún ẹ, you say thank you. Tó bá ṣe oúnjẹ fún tó bá tún jẹ. Gbọ́dọ̀ ń tóbi kí n gbọ́. Tó bá ṣe oúnjẹ fún tó bá tún bẹ́ẹ̀ jẹ́ tó tún la àbọ̀ ẹ̀, wàá sọ pé kí ni thank you. Tẹ́ bá tún ṣeré lórí bẹ́ẹ̀dì náà tó bá tún ṣe tó bá tún ṣe kí ni o. Wàá rí pé àwọn ọ̀rọ̀ yẹn yóò bá jẹ́ kí kíní yẹn máa lọ bá a ṣe fẹ́ Ọlọ́run ò ní dàrin irú nítorí ẹ̀ mo yẹ sọ pé eléyìí tá à ń sọ is just a reminder gbogbo ẹni ẹ ti mọ̀ tẹ́lẹ̀ wàlímọ̀ la wá ṣe ń bí àwa ṣe ákídù tó wá ákídù la máa ṣe a máa béèrè eléyìí a máa béèrè question a máa sọ answer fúnra wa ọba tó mọ̀ ọmọ tó soyún pọ̀ Ọlọ́run ò ní fi bínú ẹ̀ tó yín ká o gbogbo àwọn èso rere tó ti ara yín jáde Ọlọ́run ṣe wọ́n lọ́mọ àlùbáríkà. àwọn èèyàn nímọ̀ pé ẹ̀yin ni bẹ́ẹ̀ máa mọ̀ bí àtìlẹ́sàn. You wish you could be like me. Hello. Tó bá ń báyàn gé kọ́nà
Sorry. Your husband today. How is Kafa looking? Gorgeous. Very handsome. Hey. I want to talk about okay, tell us, how does your bride look? My woman, my everything. Hold your bride, go and sit down as Mr. and Barrister and Alhaja Ayinla. They are still coming back to dance. They will dance. Paparazzi, 2 minutes. Oh. Má ṣàṣeyọrí láyé mi o. Wọ́n lè sọmọdé lé ọkọ. Kí láǹfààní owó ká ní lọ́wọ́ o. Ta fi ṣàánú aráyé. Láì sọmọdé lé ọkọ. Ọmọ mi tó jọkùnrin máa fẹ́ yàwó fún. Má ṣe yàwó fún o, wá wá bá mi jó. Ọjọ́ ayọ̀rẹ́ Olúwa o. Kó má di ìbànújẹ́ o. Ìfẹ́ póríṣiríṣi. Oh. Ebi gbọ̀n. Ìfẹ́ póríṣiríṣi. Ìfẹ́ tó mi ní sẹ́jà. Àtúnṣẹjà jìnnà. Ìfẹ́ lórí ọkọ. Pẹ̀lú aya o. Ká fọwọ́sowọ́pọ̀ o. Kí láǹfààní owó tá a ní takọ́mọ lẹ́kọ́ tọmọ ògbẹ́kọ́ ó yẹ ká ṣe ìyàwó fọmọ o ọmọ ò dúró ìbànújẹ́ ní fòbí ẹni tó náwó lé ní lórí o tá ò dúró pẹ̀bùn o. Èmi àyìn òbí tó bí mi májọ́mọ rere o láti inú ilé délé ọkọ láti inú ilé délé ọkọ ọ̀tọ̀ lẹ̀kọ́ sáyẹ́ǹsì ọ̀tọ̀ lẹ̀kọ́ kéwú
ẹ̀kọ́ ilé ṣe pàtàkì fún tọkọtaya. ọmọ tí ó gbọ́ràn o wọ́n fọ̀rọ̀ burúkú ránṣẹ́ sóbí ẹ̀ o láti ilé ọkọ. ìwọ mọ̀ mi yé gbọ́ràn sí mi lẹ́nu o. má jẹ́ ń ṣèyàwó ẹlẹ́ẹ̀kejì fún ọ. ìyàwó gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu. lẹ́nu tọkọ tìyàwó ṣojúṣe nínú ilé. nínú ilé o. tọkọ tìyàwó ẹ ṣera yín lọ́kọ. èní lọ́jọ́ ìgbéyàwó ẹ̀ o orí tó kẹ́kù bùrà mi o. Amina Akínọlá lórúkọ tó gbé débí a ti pààrọ̀ orúkọ ẹ̀ ó ti dà yín lá o. ìṣítí mi ní fún ẹ o dílé ọkọ ẹ mú gbogbo ogún bàbá ẹ kò sí tí ẹ ń bẹ mọ́ gbogbo létí bàbá ẹ kọ́ Amina kò sí yàrá ẹ ń bẹ mọ́ ìyá ẹ nìkan ló ní yàrá níbẹ̀ o. Amina jókòó tọkọ rẹ o níjọ́ rírí jẹ tètè faramọ́ níjọ́ àyírí jẹ tètè faramọ́ bọ́kọ ẹ bá ṣẹ ẹ̀kíní fi mọ́ra ìkejì fi mọ́ra ìkẹta fi mọ́ra ìkẹrin fi mọ́ra ẹlẹ́ẹ̀karùn-ún fi mọ́ra tó bá di kẹfà fi mọ́ra tó bá dẹ̀lẹ́ keje bàbá ọkọ ni ó kàn fẹ́ jọ sùn ìyá ẹni ó kàn fẹ́ jọ sùn Amina kó tó kan bàbá ọkọ. ìyàwó gbọ́ràn sọ́kọ lẹ́nu ìyàwó ṣojúṣe nínú ilé. tọkọ tìyàwó ẹ ṣera yín lọ́kọ. ìgbéyàwó 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 orin mi kọ́ orin àbúrò mi ayé lóyún ṣùgbọ́n ó fa sẹ́ǹsì ni mo ṣe fẹ́ jí kọ́ ojú mi yóò rẹ́yìn mọ́ ọmọ mi jẹ́jẹ́ jẹ́jẹ́ ojú mi ò rẹ́yìn mọ́ ọmọ mi ṣe jẹ́jẹ́ jẹ́jẹ́ ìgbéyàwó 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 ojú mi ò tẹ̀yìn mọ́ ọmọ mi jẹ́jẹ́ ìgbé mi ò tẹ̀yìn mọ́ ọmọ mi jẹ́jẹ́ ìgbéyàwó.
ebi gbọ̀n. Ìfẹ́ oríṣiríṣi ló wà láyé. Tó bá ń sọ̀rọ̀ fẹ́, ìfẹ́ tó bá tó rò mí ni, èmi ò fẹ́ rú ẹ o. Torí òwúrọ̀ kùtùkùtù lójú omi ń tòrò. Tó bá dọwọ́ sàn o, tó bá ti ń bomi, ìṣe lomi ń rú. Ìfẹ́ ọwọ́ àtọ́jú Amina, ìfẹ́ ọwọ́ àtọ́jú o. Gafar, ìfẹ́ ọwọ́ àtọ́jú. Ẹ wo ìfẹ́ ọwọ́ àtọ́jú. Ìfẹ́ ọwọ́ àtọ́jú ni mo fẹ́ kẹ́ máa lò. Ìfẹ́ ọwọ́ àtọ́jú. Ojú ní ìfẹ́ ọwọ́ gan, ọwọ́ ní ìfẹ́ ojú. For example, tí wọ́n bá fẹ́ gbàyàn lójú, ọwọ́ ti sáré lọ o, àlọ́kó gáìdì fojú. Tí wọ́n bá ń báyàn gé kọ́nà títí ṣọ́ọ̀ṣì bá mú ní lọ́wọ́, tàbí bí lédè o, ojú wa sáré kóró. Bàbá rábíà tó bá dojú ní kinní kan, wọ́n bá nà kú mọ́wọ́, ojú asáré ṣomi. Tó bá fẹ́ ṣàyàn lórí tó ń bọ̀ níbi ojú, ọwọ́ ló máa fara ẹ̀ gbà. Ọwọ́ asáré kó gáìdì àdábàní lọ́wọ́. Ìfẹ́ ọwọ́ àtọ́jú Gafar ni mo fẹ́ kó ní ìsìyàwó ẹ o. Amina, ìfẹ́ ọwọ́ àtọ́jú ni mo fẹ́ kó ní ìsọkọ ẹ o. Ọwọ́ fẹ́ràn ojú gan, ojú fẹ́ràn ọwọ́ gidi gan. Bọ́wọ́ bá kẹ́rẹ̀ tàbó bá kó yàgbẹ́, ojú ló máa bá rí. Bó ṣe máa nù kúrò, ojú ló máa ṣe. Gbogbo iṣẹ́ tọ́wọ́ bá máa jẹ́, ó bẹ̀rẹ̀ látorí ojú. Ojú tí yóò bá ríran, ọwọ́ ò lè mú nǹkan gírígírí. Ṣùgbọ́n tójú bá ríran o, ẹsẹ̀kẹsẹ̀ lọ́wọ́ á ṣiṣẹ́. Ìfẹ́ ojú àtọwọ́ ó ṣe pàtàkì. Ìyá mi, ìfẹ́ ojú àtọwọ́ ó ṣe pàtàkì. Gbogbo elégbé lẹ́yìn mi, ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ojú àtọwọ́ síra wa. Gbogbo ẹgbẹ́ yìí inú mi dùn pátápátá. Ká lò fẹ́ ojú àtọwọ́ síra wa. Bójú bá kó pẹ́, ọwọ́ ló máa yọ. Bójú bá kó pẹ́, ọwọ́ ló máa yọ. Bójú bá ń ṣomi o, ọwọ́ ló máa dùn. Bójú bá ń ṣomi o, ọwọ́ ló máa dùn. Ìfẹ́ gbọ́dọ̀ sọkọ lẹ́nu, ọkọ ìyàwó sojúṣe nínú ilé. Tọkọ tìyàwó ẹ ṣe ra yín lọ́kàn.
Mọ̀dínà tún mi Àfọlákẹ́. Òkú oríire ní. Alájí Bàṣírù mi Akínọlá o. Bàbá mi náà tún òkú oríire ní o. Àfọlákẹ́. Màmá wa mi náà tù mí orí tó kẹ́. Ọmọ wọn ní Jẹ́bú Alh Fọlákẹ́ o. Aláwùrà bí o. Má jẹ́ òfin èyí ìṣàṣegbẹ̀yìn òun rẹ̀ láyé. Ìyá ìyàwó Mọ̀dínà, bàbá ìyàwó Bàṣírù o. Ajá Abdul Salam Ìṣọ̀lá Adé ọmọ tó ń ṣọ́ o. Àyìnlá ọmọ Ayílára. Ẹ bá ń sọ fọ́mọ yín wípé ìyàwó ṣòro fẹ́ gidi gan. Mọ̀dínà tún Fọlákẹ́ bá ń sọ fámi náà tún wípé bó bá tiẹ̀ sọ fún òun náà ti ń gbọ́ yẹn. Ilé ọkọ ṣòro gbé o, ó yàtọ̀ sílé bàbá ẹni. Ìwọ̀sí pọ̀ nílé ọkọ, afárádà ó pọ̀ nílé ọkọ. Ẹni bá sọkọ délẹ̀ ilé rí ló ń rápàdà nílé ọkọ, ló ń rọ́wọ́yọ̀ nílé ọkọ. Mọ̀dínà tẹ́tí ò gbọ́ mi, Àmínà má sọ bàbá ẹ lẹ́nu, má sọ màmá ẹ lẹ́nu, má jẹ́ kán máa ránṣẹ́ sí wa nílé. Bó dúró gbẹ̀kọ́ ilé wa kó tó lọ sí ilé ọkọ. Bẹ́ẹ̀ ṣe ríra yín tẹ́yìn ṣe boyfriend and girlfriend tí wà á yín fi dọ́gba kẹ́tó di tọkọ-tìyàwó. Òun ni kẹ́ ẹ máa ṣe kẹ́jẹ́ kí ìfẹ́ yẹn ó pọ̀ sí i. Òun lẹ máa fi tọ́mọ, òun lẹ máa fi tọ́jú ẹbí. Ọmọ tẹ́ ẹ bá bí, ọmọ tẹ́ ẹ bá bí, kínú wọn wó lè má dùn o. Òun lè máa fi ṣọ̀rẹ́ ọmọ yín. Ìfẹ́ wúlò púpọ̀ láàrin tọkọ tìyàwó. Ọ̀tọ̀ lẹ̀kọ́ ilé ìwé o, Àmínà. Ọ̀tọ̀ lẹ̀kọ́ ilé ìwé o, Àmínà. Tó bá kéwú ẹ̀tẹ̀lẹ̀kọ́ Kùránì yóò, Àmínà. Ẹ̀kọ́ ilé ló ń gbéyàn délé ọkọ, Àmínà. Ìwọ ni màá bá sọ̀rọ̀ jù o, torí wọ́n ní tèmi. Ìwọ ni màá bá sọ̀rọ̀ jù o, torí wọ́n ní tèmi. Ohun tó tún wá burú jù ni pé Àmínà kó lọ síbi iṣẹ́, kó fẹ́ wọlé nírọ̀lẹ́, kó bóbìnrin lórí bẹ́ẹ̀dì yẹ. Òun pẹ̀lú ọkọ ẹ kí wọ́n jọ máa ṣe pọ̀ o. Òjè bùrẹ́ kò ní sùúrù o, kó wá wo ṣẹ́ Ọlọ́run o. Rọra tilẹ̀kùn mọ́ wọn kó bọ́ta, kó jókòó sí pálọ̀ o. Tí pálọ̀ ò bá bá ẹ̀ lára mu, lọ́jọ́ kò sọ ọwọ́ ọ̀tá. Bọ́wọ́ ọ̀tá ò bá bá ẹ̀ lára mu, máṣọ méjì relé màmá ọkọ ẹ, lọ́jọ́ kó ti ìyá ọkọ ẹ. Tó bá dálẹ́ tán bá nílé yá, sọ fún wọn pé o ò tí ì lọ. Tán bá sọ pé kí ló dé, sọ fún wọn pé kò sí nǹkan. Bílẹ̀ bá wá mọ́ ẹ̀ síbẹ̀ o, tọkọ ẹ̀ ò wá ẹ̀ kiri. Tí ó bá pé fóònù ẹ̀ o, pé màmá ọkọ ẹ̀, sọ
sọ pé kinní kan ló ń ṣẹlẹ̀ o ò gbọ́dọ̀ fẹnu sọ fún wọn rárá nìkan pọ̀ mọ́ wọn pé kó wá bí olóró kékeré tó fẹ́ sọ o bọ́mọ náà bá débẹ̀ o sọ fún màmá pé kó béèrè lọ́wọ́ ọmọ ẹ̀ kí ló dánwò lóru àná kí ló ṣe nírọ̀lẹ́ àná o èyí tó gbé ẹ débi tó bá ṣe yẹn tán bá sì ti bẹ̀yẹ o kò sí ohun tí yóò ṣẹlẹ̀ rí láyé ìtàn là ń pa nílé ayé èèyàn tó bá fẹ́ ṣoríire àríwí Àlàó Shefiu mi o àmì náà kí ló fẹ́ sọ fọ́mọ ẹ o wípé mo ti jìyà nílé bàbá ẹ ìwọ kan jìyà nílé ọkọ ẹ o ọ̀rọ̀ yìí kì í ṣe mímọ̀ ṣe ìyá ló ń gbé ní débi ọ̀rọ̀ ọmọ Adékúnlé ó dá mi lójú owó bàbá Ráfíà bèbí gbọ́ràn sọ́kọ lẹ́nu fojú fohùn kan ní ilé ọkọ torí pé kìràkìtà ò dọ́là o kò sóbìnrin nílùú mọ́ o kò dẹ̀ sọ́kùnrin nílùú mọ́ o bá ṣoṣo làjọ ń bá kiri bá ṣoṣo làjọ ń bá kiri Kúnlé 28 years ni mo fi fẹ́ ìyàwó mi o oríṣiríṣi obìnrin ló ń ṣú mi Àlàó Adé mi ò fẹ́ ìyàwó méjì o ó dẹ̀dẹ̀ ọdún kẹta ó ń lọ bí ọdún kẹrin tíyàwó mi ti filẹ̀ ṣaṣọ́gbóra látìgbà yẹn kò sóbìnrin tó wù mí o tó bá wà lé ọkọ ọ̀rẹ́ mi dọ́kọ̀ ẹ mú tó bá wà lé ọkọ ọmọ mi dọ́kọ̀ ẹ mú ilé mọ́ṣú pọ̀ nígboro àwọn aláìní kan ṣẹ́rí láyé ọjọ́ òun wọ́n máa ń para wọn torí obìnrin alálàwò láyé sẹ́yìn àjọ ń fi ṣe jọjẹ 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 yóbóró sílífà dùn púpọ̀ o mo ti débẹ̀ ìwọ gan lọ débẹ̀ o déndé àní ọmọ Bọ́lá ńlẹ̀ yẹn ó dùn púpọ̀ o mú fún ìwọ kan sáré lọ débẹ̀ o. ayé ti dàyé ọ̀làjú bóbìnrin bá wá bá ẹ tó bá fún lówó bíyà bá tún jọ ọ̀rẹ́ o á tún pè é lórí aago bàbá ọmọ kan wà níbí Ṣẹ̀rífàtù ló ń jẹ́ ẹ jẹ́ ń sẹ́ndí fọ́tò ẹ̀ sí yín kí á pa ó ti wo WhatsApp ẹ ó ti rójú tó ṣe rètérètè Kúnlé a tún sẹ́ndí ẹ̀ sí ẹ a ní kò dí tó ń lọ́wọ́ ẹ̀yin obìnrin ó dọwọ́ yín o ayé ti dà èèyàn lájú obìnrin ó dọwọ́ yín o ayé ti dà èèyàn lájú ẹ̀yin obìnrin ó dọwọ́ yín o ayé ti dà èèyàn lájú ẹ̀yin mo mà ti kéékùn o ayé ti dà èèyàn lájú torí pé bẹ́ẹ̀ ò bá sinmi àtíkè àwa náà ò ní sinmi tìró tìró wọ́n fẹ́rẹ̀ jọ mí. mo díya ẹ̀mí àbọ̀ ẹ wá fi jó dárayá bọ́ìsì ẹ̀mí àbọ̀ ẹ wá fi jó dárayá kí ẹ fọkàn balẹ̀ kò séwu rárá sẹ́bà mi yàn fẹ́ yàwó wa adélébọ̀ kí ẹ béèrè lọ́wọ́ ẹ̀ kí ẹ béèrè dáadáa ní bóyá o lọ́kọ lọ́wọ́ bóyá kò dẹ̀ lọ́kọ lọ́wọ́ tó bá sọ pé òun ò lọ́kọ lọ́wọ́ ohun tó fa sábàbí ni kí ẹ béèrè dáadáa ní obìnrin àlè mẹ́fà wọn ò mọ́ra wọn ṣẹ̀rí ìyàwó tí fáyín jù ó sunwọ̀n bí ẹgbára ó ń pè sí ìkárè ìṣáná rè búrẹ́dì rè ẹ wá bá mi rà àsálà mi gbó kékeré bí obì ẹrù bìbí ẹ gé sẹ́nu
obìnrin bẹ́ẹ̀ ò bá sinmi àtíkè àwa náà ò ní sinmi tìró tìró abẹ́rẹ́ ìjọ́gì. bẹ́ẹ̀ ò bá sinmi àtíkè àwa náà ò ní sinmi tìró tìró abẹ́rẹ́ ìjọ́gì. Àlàó kì í tó máa tẹ̀síwájú. Àlàó màá kọ́kọ́ kí mọ̀ ọdún náà tù ọmọ Fọlákẹ́. ọmọ wọn ní Ìjẹ̀bú torí mo ti mọ Fọlákẹ́ ilẹ̀ títa sí ó lé lógún ọdún sẹ́yìn Àlàó ní gáràjì Ṣàngó. ọmọ Fọlákẹ́ ṣú ọ lóbìnrin gan ìyàwó tó ṣe tọrọ ìyàwó mo mọ̀ pọ́mọ tó bá tara ẹ̀ bọ̀ ọmọ rẹ ni wọ́n yà Fọlákẹ́ ìyàwó bá Bàṣírù tí mo mọ̀ ìtasù bá Bàṣírù tèmi afọ mọ́dá tamínà tù eyín fújowó ìyá ìyàwó ọjọ́ èrè orí tó kẹ́ àdé mi Akíọ́lá ẹ̀jẹ̀ Àlàó mi dọ́kítọ̀ mi ò ṣe òun àfọ̀ ọmọ tọwọ́ bọlá èyí tó dó olóògbé ń jọ sí èèyàn Múkútàwù mi Ìjẹ̀bú ti pẹ́ ti pẹ́ èèyàn Àgbàrá mi Táíwò ti pẹ́ ti pẹ́ èèyàn Súnmọ́ kẹ̀kẹ́ mi o ti pẹ́ ti pẹ́ gbogbo Ṣàngó Gáràjì Àlàó gbogbo èbúté èrò ta ni ọmọ Fọlákẹ́ Fọlákẹ́ òní rẹ̀ sí Fọlákẹ́ òní rẹ̀ sí ìgbà tí iṣẹ́ ìrẹsì olọ́mọ Fọlákẹ́ ò jáwọ́ ìgbà tí iṣẹ́ ìrẹsì wà lówó owó Túndé àfọ olóríire Fọlákẹ́ bẹ́bí olóríire mo bẹ́ẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọba gbogbo bó ṣe ń ṣe o iná Ọlọ́run Ọba dùn sí ẹ o ó bímọ tó gbé kan o ó rán wọn níléèwé ó fowó rán ọmọ l'Amẹ́ríkà Fọlákẹ́ ó fọmọ sí London ó fọmọ sí Canada ó ń ṣẹ́wó náírà ó ń ṣẹ́ sí dọ́là ó fi sanwó ìwé ó fi sanwó lé o Fọlákẹ́ mi bèbí Kúnlé àsìkò tí ń jẹ́ ọmọ bó bá wá jìnnà o kò má ní báyìí ní kòtò Mọ̀dínà bèbí o Fọlákẹ́ bèbí sùwìtì. ẹwòlú rẹpẹtẹ ẹwòlú ẹwòrí ẹwòlú ẹwòrí ẹwòlú ẹwòrí ẹwòlú rẹpẹtẹ ẹwòlú rẹpẹtẹ ẹwòlú rẹpẹtẹ ẹwòlú rẹpẹtẹ torí Fọlákẹ́ máa ná ṣe wá o ẹwòlú rẹpẹtẹ àfọkù oríire ẹwòlú rẹpẹtẹ mo Rolando Bàtáì mi ẹwòlú rẹpẹtẹ ọkọ̀ ṣàbí òní àràn ẹwòlú rẹpẹtẹ ẹwòlú wẹrẹpẹ ẹwòlú rẹpẹtẹ gbogbo inú mi dùn skọọdù ẹwòlú rẹpẹtẹ búramọ dédé ẹwòlú rẹpẹtẹ jọbọrọ mi súlẹ ẹwòlú rẹpẹtẹ Múkútàwù Ìjẹ̀bú ẹwòlú rẹpẹtẹ Sunday ní Ìbàdàn ẹwòlú rẹpẹtẹ kẹsíkẹ́ mi jíde o ẹwòlú rẹpẹtẹ akínní ẹwòlú rẹpẹtẹ umura ẹwòlú rẹpẹtẹ umura ẹwòlú rẹpẹtẹ ọlájídé bàbá ètò ẹwòlú rẹpẹtẹ yọmi ọjọ́ ńlá ẹwòlú rẹpẹtẹ Taofiki dúdú ẹwòlú rẹpẹtẹ ẹnjìníà
Alájí Dáìsí kò mí ọ́. ATEM. Akíìmù bọ̀ ń fi tá mi. Èèyàn Shefiu mi. Mo rí pẹ̀sọ̀ mi o. Mo rí ọ̀pẹ̀sọ̀ mi o. Babájídé aṣíwájú. Babájídé aṣíwájú. Mo rà ọ́ gidi àmú. Mo rà ọ́ gidi àmú. Mo rà ọ́ gidi àmú. Gidi àmú lọ́jà náà. Mutiu lọ́jà náà. Ẹ wò wọ́n. Torí Fọlákẹ́. Mo rí Bọ́lá ń ṣọ́fọ́lì. Alájí Mutiu mi o. Kábíyèsí ti yàbí ọdún. Akíìmù tá ń ṣẹlẹ̀ o. Mo rí náà fi ìwé ṣe rere. Mo rí mọ́síkítò lọ́jà ọ̀dọ́ o. Owó ń jóná. Ajá ń sáré. Owó ń jóná. Torí Fọlákẹ́ mà ní o. Wọ́n ò gbọ́ o. Mo rí Bọ́lá owó ẹ̀yẹ o. Mo rí Sálímọ́ mi Àyìnlá o. Ọlọ́run tó yìn sàló. Àjọkẹ́ mi bèbí o. Torí Fọlákẹ́ ò níyàwó o. Wọ́n gbọ́. Mo rí Ṣẹ́wẹ̀ndọ̀. Àgbẹ̀kẹ́ o. Àgbẹ̀kẹ́ o. Àdóòdò. Orí Bọ́lá ẹ̀rẹ́. Orí Bọ́lá ẹ̀rẹ́ o. Orí Bọ́lá ẹ̀rẹ́ o. Àbúrò mi àkàlà pupa. Àbúrò mi àkàlà pupa. Lẹ́gẹ́lẹ́gẹ́ ọ̀rẹ́ mi. Lẹ́gẹ́lẹ́gẹ́ ọ̀rẹ́ mi. Oríṣọlá Abọ́dì torí Fọlákẹ́. Oríṣọlá Abọ́dì torí Fọlákẹ́. Ẹ wòlú ẹ wòrí o. Ẹ wòlú ẹ wòrí o. Ẹ wòlú ẹ wòrí o. Torí Fọlákẹ́ bèbí ni. Alájí Akíìmù ní búlù. Wọ́n gbọ́ ẹranko kan tó ń dàgbòrú. Iná ọ̀sọ́lọ̀ Kábírù. Mo rí Mr. Michael. Ọ̀gá ọlọ́pàá ní Sontu. Micro mi Michael mi. Torí Fọlákẹ́ mi bébí o. Omi sórí ọ̀rẹ́ mi o. Èèyàn fàyà bú o. Mọ̀rá rẹ̀ wá ó wá bí. Aya àgbékẹ́ kárẹ̀ wá o. Ìyá méjì o. Ẹ wò lù rẹpẹtẹ. Oríkúnlé ìpẹ́ṣọ. Ìgbéyàwó ti dùn jù o. Ìgbéyàwó ìjó ti dùn jù. Má gbé ìṣàṣemọ́ owó bá wà yìí dùn. Ìgbéyàwó wa ó ti dùn jù. Má gbé ìṣàṣemọ́ lọ́la wà yìí dùn. Ìgbéyàwó ó ti dùn jù. Isi kọ́bọ̀kọ́ mi ṣòun gbọ́rọ̀ ṣẹ́fẹ̀. Ìgbéyàwó ó ti dùn jù. Balẹ̀ oko ẹyẹ ṣòun gbọ́rọ̀ ṣẹ́fẹ̀. Ìgbéyàwó ó ti dùn jù. Balẹ̀ oko ẹyẹ ṣòun gbọ́rọ̀ dọ́kítọ̀. Ìgbéyàwó ó ti dùn jù. Àgbẹ̀kẹ́ mi rọ iye òṣèwẹ̀dọ̀ ṣòun gbọ́. Ìgbéyàwó ó ti dùn jù. Bàbá mi Rashidatu mi ìyàwó rẹ̀ mi mufu. Ìgbéyàwó ó ti dùn jù. Bàbá mi máa gbọ́ mi o, àlìmọ́ ṣáàdìá mi ànímọ́ bànánà. Ìgbéyàwó ó ti dùn jù. Bàbá mi Ayala ló bàtà ìmì òyìnbó aláṣọ. Ìgbéyàwó ó ti dùn jù. Bàbá mi kẹ́mi aya àjẹmí tó yìn. Ìgbéyàwó ó Ọlọ́run bá mi fọ̀run kẹ́ àjẹmí tó yìn o. Ìgbéyàwó ó ti dùn jù.
máa gbọ́ mi táyà gbàrà ẹwà gbàrà mi táyà ẹ̀wò.